Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú yẹ́dẹ̀ àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ọ̀hún mo mú wá sétí ìgbọ́yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ̀wọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun ti mú àwọn mẹ́ta kan fún ẹ̀sùn ìgbìyànjú láti gbẹ̀mí ènìyàn. Ẹ̀rù ń bà àwọn ènìyàn bí ilé alájà márùn-ún ṣe wó ní ìpínlẹ̀ Anambra. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti mú arákùnrin kan fún ẹ̀sùn pé ó fipá bá ọmọ iléèwé kan ní àjọṣepọ̀. Àwọn ènìyàn méje farapa yánnayànna níbi ìbúgbàmù tó wáyé ní ìpínlẹ̀ Ogun. Obìnrin kan bẹ́ sómi láti inú ọkọ̀ ojú omi ní ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò arédè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti mú àwọn mẹ́ta kan fún ẹ̀sùn ìgbìyànjú láti gbẹ̀mí ènìyàn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí mẹ́ta kan Monsuru Musa, Adija Monsuru àti Sheu Dikko fún ẹ̀sùn pé wọ́n gbìyànjú láti gbẹ̀mí ọlọ́kadà kan tí ó ń jẹ́ Tìjání ní agbègbè Afọ́ntà ní Abẹ́òkúta tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọlọ́pàá kan ṣe sọ ní ọjọ́ àìkú Sunday pé àwọn afurasí náà ló ṣe ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ ajé Monday tí ó kọjá nígbà tí wọ́n fi oríṣiríṣi àpá sí ọlọ́kadà náà lára. Ìròyìn ní wàhálà náà ló bẹ́ sílẹ̀ láàrin Monsuru àti Tìjání nígbà tí Monsuru ní kí Tìjání gbé òun lọ sí agbègbè Sóyẹ̀yẹ ní Láfẹnwá tí ó sì pe àwọn méjì mìíràn láti kọ́ orin pẹ̀lú rẹ̀. Musa àti Dikko ni wọ́n gbìyànjú láti yí Tìjání lọ́rùn tí Monsuru sì la igi mọ́ ní orí. Ẹ̀rù ń bà àwọn ènìyàn bí ilé alájà márùn-ún ṣe wó ní ìpínlẹ̀ Anambra. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ilé alájà mẹ́ta kan wó ní odò igbó ní ọjà Ọ̀chanja ní Onitsha tí ó gbẹ̀mí ènìyàn mẹ́fà ní ilé alájà márùn-ún mìíràn tún ti wó ní àdúgbò Basde ní agbègbè Fege ní ìlú Onitsha ní ìjọba ìbílẹ̀ Onitsha South ní ìpínlẹ̀ Anambra. Ilé náà tí ó jẹ́ ilé ìtajà ni ó wó ní àárọ̀ ọjọ́ àìkú Sunday nígbà tí ara àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ wà ní òkè tó gbẹ̀yìn ní ara ilé náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Tochukwu Ikenga fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn tó ń dóòlà ẹ̀mí àwọn ènìyàn ti wà níbẹ̀ láti dóòlà àwọn tó wà nínú ilé náà nígbà tí ó wó, tí ó sì ní àwọn ikọ̀ náà yóò jábọ̀ ìwádìí tí wọ́n bá ti ṣetán. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti mú arákùnrin kan fún ẹ̀sùn pé ó fipá bá ọmọ iléèwé kan ní àjọṣepọ̀. Ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Onora ni ó ti wà ní agodo àwọn ọlọ́pàá ti Inland Town Division ní Onitsha
fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin iléèwé kan ní agbègbè Onitsha ní ìpínlẹ̀ Anambra. Afurasí náà ni wọ́n mú ní Ado Girls Secondary School Onitsha láti ọwọ́ ikọ̀ aláàbò kan tó ti ń dọdẹ rẹ̀. Ìròyìn tó jáde láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní afurasí náà ló kúndùn láti máa farasinko dúró de àwọn ọmọ iléèwé náà. Lẹ́yìn tí ọwọ́ bá ní gómìnà ìpínlẹ̀ náà Professor Chukwuma Soludo ní kí wọ́n fi afurasí náà sọ́gbà ẹ̀wọ̀n, èyí tí kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Professor Ngozi Chimti Ude agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà SP Chidi Nwabuzo tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ìwádìí tó lóòrìn tí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. Àwọn ènìyàn méje farapa yánnayànna níbi ìbúgbàmù tó wáyé ní ìpínlẹ̀ Ogun. Kò dín ní ènìyàn méje tó farapa yánnayànna níbi ìbúgbàmù gáàsì tó wáyé ní ilé-iṣẹ́ irin kan ní agbègbè Ògìjó ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ìbúgbàmù náà ló wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday tí ìjọba ìpínlẹ̀ náà sì ní kí wọ́n ti ilé-iṣẹ́ náà pa lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdí ìṣẹ̀lẹ̀ láabi yìí ni wọn kò tí ì mọ̀ lásìkò tí ìròyìn yìí jáde, ṣùgbọ́n kọmíṣánná fún àyíká ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sànyà ti ṣèlérí láti rí ìdí àti ohun tó fa ìjàmbá náà. Àwọn aláṣẹ àti olùdarí fún iléeṣẹ́ yìí ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn kan ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Obìnrin kan bẹ́ sómi látinú ọkọ̀ ojú omi ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ti fìdí ìṣẹ̀lẹ̀ obìnrin kan tó bẹ́ sómi múlẹ̀. Wọ́n ní obìnrin náà ló wọ ọkọ̀ láti Ìgàndò ní ìpínlẹ̀ Èkó tó ń lọ sí ìpínlẹ̀ Ògùn tí ó sì bẹ́ látinú ọkọ̀ náà sínú omi. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà SP Benjamin Ndeye tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Àìkú Sunday ní àwọn ikọ̀ tó ń dóòlà ẹ̀mí ti wà níbẹ̀ tí wọ́n sì ti ń wá obìnrin náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ọkùnrin kan Razak ni ó mú ìṣẹ̀lẹ̀ náà wá sí àgọ́ ọlọ́pàá ti Ìgàndò. Razak ní obìnrin náà ló bọ́ ẹ̀wù ayọni nínú ewu tó wọ̀ tó sì bẹ́ sódò tí ó sì fi nylon bag kan sílẹ̀ sínú ọkọ̀ náà, èyí tí wọ́n rí ìgò májèlé sniper, káàdì ilé ìwòsàn Alimọ̀ṣọ́ General Hospital àti àwọn oògùn. Ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti lè rí àwọn ẹbí rẹ̀ tí wọ́n sì ti ń wá òkú obìnrin náà. Kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Kayegbo ni ìròyìn.